kí obìnrin, mo kí gbogbo wa wípé a kú dédé àsìkò tí Ọlọ́run bá ní kí a máa wò ká sì tún máa gbọ́ fọ́nrán yìí. Ọlọ́run bá kò ní ṣe ẹnìkọ̀ọ̀kan wa, kò ní ṣì wá darí. Àkọ́kọ́ ni wípé àwọn bàbá wa wọ́n máa pa òwe kan. Wọ́n ní tí ẹ̀dá bá sọ pé òun ò bá ní ṣe oògùn ìkà mọ́, ṣùgbọ́n ẹni tí ó jẹ òun kọ́ kò ní jẹ́, yóò béèrè fún. Ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá pátápátá, nínú ẹ̀sìn Islam ní pàtàkì jùlọ, mi ò sọ ti àwọn ẹlẹ́sìn àbáláyé, mi ò sì tún wá sọ ti àwọn ẹlẹ́sìn Kristẹni. Bákan náà, àwọn lọ́balọ́ba lóyè tó jẹ́ tilẹ̀ Yorùbá, Ọlọ́run ó jẹ́ kí n tí mò ń sọ kó lè wọ etí ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn Haúsá wọn pa òwe kan, wọ́n ní tí o bá rí irùngbọ̀n alájọṣe rẹ tó bá wí náà, tètè wá omi kó fi gbá tiẹ̀ kó tó sáré bíbá pa. À ń wo nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, à ń ṣèṣe pé kó kàn mí. Tó bá délẹ̀ tán, yóò padà kan jẹ́jẹ́ ni mo dákẹ́ mi, àdàbí jẹ́jẹ́ ni mo jókòó mi hùn. Kí ló ṣe tó jẹ́ pé a ò máa fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ká máa fi ṣe ẹ̀kọ́? À ń sùn, à ń jí, à ń jẹ, à ń mu, a ò mọ rí àwọn nǹkan tá à ń wò gẹ́gẹ́ bí wípé Ọlọ́run bá fi ń ṣe ìránṣẹ́ sí wa láti mọ kí là ń ṣe àti bó là ṣe ń ṣe ìrìn àjò ìgbésí ayé wa. Mo fẹ́ kọ́kọ́ mú example kan wá kó tó rí pé mo lọ jìnnà lórí ọ̀rọ̀ tí mo torí rẹ̀ mo sọ tí mo ń sọ yìí. Ẹ lọ rí wo ìtàn àwọn Israelites. Ẹ wo wọ́n ṣe bayé jẹ́. Even nínú àwọn tó bayé jẹ́, kò sẹ́ni tó bayé jẹ́ tó Amẹ́ríkà. Amẹ́ríkà tí ń sìn wò yìí, àwọn gangan fúnra ara wọn, abẹ́ Britain náà ti gba òmìnira, gẹ́gẹ́ bí Nàìjíríà náà ṣe gba òmìnira lábẹ́ Britain. Ṣùgbọ́n nínú wípé wọ́n ya ọmọ aláìgbọràn, alágídí, mutúmutú, gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, mo fẹ́ kí kálukú wà ní ìkáwọ́ mi, kó wà lábẹ́ mi. Èyí ló gbé Amẹ́ríkà débi tí wọ́n gbé wọn dé yìí. Ayé wọn ti bàjẹ́ o, ń sì tún múra àti máa bàjẹ́ díẹ̀díẹ̀ tí wọn ò tí ì mọ̀. k'Ọlọ́run bá kó kó wọn yọ. Ìtumọ̀ nínú pé wọn ò ní àṣepamọ́ kankan nínú jíjẹ àbí mímu àbí lílò. Wọn ò ní nǹkan mọ́nù kankan téèyàn máa tọ́ bọ̀lẹ̀ tí fi máa gbé nǹkan jáde. Ojoojúmọ́ ayé wọn bí ogun ni wọ́n wá. Wọn ò sọmọ ìyá o, wọn ò sì ṣọ̀rẹ́ kòríkòsùn pẹ̀lú àwọn Israelites. Àmọ́ wọ́n ti ṣetán ní ìsìn, wọ́n ti torí bọ́n tí ń ṣẹlẹ̀ ní àárín Israel àti Iran. Níbo ni èmi pẹ̀lú yín wà nígbà táwọn Israel tí wọ́n ń bọ́ǹbù gbogbo àti Palestine àti Gaza ní ọjọ́ kan ṣoṣo, tí wọ́n bọ́ sí àdúgbò kan ṣoṣo, tí wọ́n run wọn pátápátá, tí wọ́n ò ní gbúròó nǹkan kan mọ́. Tí wọ́n bá ti ṣe nǹkan ogun,
ara Gaza ara Palestine ni wọ́n ti mọ́ tọ́ wò pé sódà kò dá àbí kò dá. Ilẹ̀ tònítọ́ mọ́ in tí ó tó nǹkan ló kó sáàrin Israelis àti àwọn Iran, èyí tán ti ń ṣe fún Iran lọ́jọ́ tó ti pẹ́. Iran ò lè mú mọ́ra mọ́. Wọ́n jáde àwọn náà ní káwọn dá agbára wọn wò. Ó di títajà tẹran bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀, ẹni tó mọ bó ṣe bẹ̀rẹ̀ àtẹni tí ò mọ bó ṣe bẹ̀rẹ̀. Bílẹ̀ yìí sì ń sọ pé àwọn Iran ní ọ̀dà, bẹ́ẹ̀ ni tọ̀hún náà sọ pé àwọn Israel ní ọ̀dà. Kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ àbí? Ẹ̀kọ́ ni mo kọ́ látara rẹ̀ ni mo sì fẹ́ kí n taari ẹ̀kọ́ náà sáàrin wa níbí. Tó bá jẹ́ pé bí mo ṣe rí àwọn fídíò tí àwọn ọmọ kan ṣe, ọmọ Ìwó ó ti bú mi ó yẹ̀yẹ́ mi, wàláhì mi ò fún lésì. Bákan náà àwọn míì nínú wọn náà ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo ìgbà tí ń fi ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ tí ń fi ń kó mi mọ́ kábíyèsí àti ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ àtàwọn olóyè ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá. Eré ń tọ́pọ̀lọpọ̀ wá náà mọ̀ sá ni pé kí lọ́kàn ẹ̀ ṣé wọ́n ló bú. Àwa dákẹ́ àwọn àwòrán, ṣùgbọ́n àwọn kinní kan ń bẹ tá a pàdé online tọ́pọ̀lọpọ̀ tán bá gbọ́, àwọn tán bá mọ̀ wo nǹkan lórí YouTube, wọ́n ń pe kinní kan ní Islamic fracas. Àwọn ogun kéékèèké, ogun abẹ́lé kéékèèké tí ń jà láàrin Islam, láàrin àwọn mùsùlùmí tí kò ṣẹlẹ́sìn míì láàrin rẹ̀, mùsùlùmí nìkan ni. Débi pé kálukú ló bẹ̀rẹ̀ sí mọ́ ní kámpù ẹ̀ láwọn tí wọ́n kó jọ. Ìwọ wà pẹ̀lú wa, ìwọ wà pẹ̀lú wa. Àwọn kan náà mọ̀ kán mọ́ kó lọ́ọ̀yà kálẹ̀ káàkiri kan lọ́mọ fi ti àwọn èèyàn mọ́lé. Ní ìsìn wọ́n ti wá ṣe débi pé wọ́n ti wá ń rìkúrútì àwọn ọmọ láti mọ́ kọ́ wọn ní èébú, láti lè mọ́ kọ́ wọn ní ìyẹ̀yẹ́ àpèrè ìlú ibì kan tí àwọn náà sì jáde lábẹ́ ìlú tó lọ́ba tó lóyè tó sì láwọn àgbààgbà. Ṣé a fẹ́ sọ pé nídìílé tí gbogbo àwọn ọmọ yìí gbé ti jáde, a ò rẹ́nì kankan tó rí pàtẹ́wọ́ fún wọn pé àmọ́ rí fídíò rẹ̀ tó ṣe yìí dá àbí tó ṣe yìí ọ̀dà? Tó fi jẹ́ pé tán bá ti wá fẹ́ sọ̀rọ̀ bí kan bọ́ sínú igbó náà lọ́rọ̀ wọn padà já sí. A ní a ò fẹ́ èṣù lábúlé. Baálẹ̀ abúlé ń ta igbó, ìyàwó rẹ̀ ń ta ògógóró, ọmọ rẹ̀, ọmọ wọn ń gba owó ìta. Ẹ wá lẹ́ẹ̀fẹ́ èṣù lábúlé. ń ta ṣe bí eré bí àwàdà tá a dákẹ́ tá à ń wòran yìí tẹ́ rò pé kábíyèsí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land, His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ̀gẹ̀ kẹta, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, tí kálukú ń ṣe tí wọ́n dákẹ́. Àánú ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe mí nígbà tí Ọlọ́run bá ṣetán tó bá ti ní ọ̀rọ̀ yìí bá fẹ́ jẹ jáde.
dídákẹ́jẹ́ wọn tí ìyà ojú kọ́. Ṣùgbọ́n kinní kan ń jẹ́ bànújẹ́ ọkàn fún mi. Àwọn ọmọ tẹ́rí tí wọ́n ń jáde tán ń bú èébú tán ń bú ọba, tí wọ́n lọ rèé gọ sábẹ́ títẹ̀sìn, tán fẹ́ fi dá ogun ẹ̀sìn kalẹ̀. Àwa yìí la mọ̀ bá ṣe paná ọ̀rọ̀ yìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn. Bó ṣe ń ṣẹlẹ̀ ní Palestine àti Iran, nǹkan tí mo fẹ́ kẹ́ lọ mọ̀ nìyẹn. Palestine àti Iran ọ̀rọ̀ ẹ̀sìn kọ́, ọ̀rọ̀ títẹ̀sìn kọ́. Ṣé nínú àwọn Israelis ẹ̀sán sọ fún pé kò sí mùsùlùmí nínú wọn ni? Àbí wọ́n sọ fún pé Iran gan náà fúnra wọn 100% wọn mùsùlùmí ni wọ́n? Bẹ́ẹ̀ là ń ṣe níbí pẹ̀lú wa. Kábíyèsí jáde, ó pèdè wípé ẹ jẹ́ kí n báwọn èèyàn mi pàdé kí kálukú máa sọ tí ń bá ń dà wọ́n láàmú. Kábíyèsí ò kì í ṣe olóṣèlú. Tó bá nífẹ̀ẹ́ ẹgbẹ́ kan, ó nífẹ̀ẹ́ ẹgbẹ́ ni sínú okùn ara rẹ̀. Àmọ́ kì í ṣe pé tó lágbájá ẹ lọ bá ń dìbò fún lágbájá tàmọ̀dé lọ bá ń dìbò fún báyìí. Wọ́n ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe torí ìlú. Wọ́n wá gbé ìjọba súnmọ́ wa, bringing governance closer to the community. Wọ́n gbé ètò ìṣèjọba, wọ́n gbé súnmọ́ wa. Ẹ sọ tinú yín, kí ni ń ṣe yín, níbo la kù sí? Wákàtí 2 àtàwọn ìṣẹ́jú díẹ̀. Àwọn ọmọ tí wọ́n wá ń gba owó ẹ lọ rèé mọ́ dáràn kò sí ní tí ó ṣẹlẹ̀. Wọn ò wá rí nǹkan gidi gbọ́ níbẹ̀. Ọ̀rọ̀ wípé wọ́n lẹ́nìkan sọ̀rọ̀, ó ń sọ̀rọ̀ tí ò dáa, pé ń ṣe wòròwòrò. Ìní àwọn tí àwọn òbí wọn kọ́ dáa, tí wọn ò lọ́gbọ́n lórí, tí wọn ò ní làákàyè, tí làákàyè wọn ti sùn. Tí làákàyè wọn sùn bí òrí. Wọ́n wá dé, wọ́n wá láwọn fún kábíyèsí nímọ̀ràn. Wọ́n wá ń sọ̀kò ọ̀rọ̀ sí wọn, sọ̀kò ọ̀rọ̀ sílùú. Àwọn tán sì ń sanwó, àwọn tán ń dán kinní yìí wọ ara kọ́ ni wọ́n, ọmọ ni wọ́n l'Ógbómọ̀ṣọ́, ṣùgbọ́n máa lè. Tí kì í bá ṣe bẹ́ẹ̀, èèyàn ṣe é sanwó fọ́mọ inú èèyàn pé mo fẹ́ kẹ́ ẹ máa bú àpèrè ìlú Ògbómọ̀ṣọ́, kó wá jẹ́ pé ẹ wá jókòó, ẹ wá ń sọ̀rọ̀ tí kábíyèsí bá sọ láti fún ní àwọn ọ̀rọ̀ míì, ẹ̀dà ọ̀rọ̀ míì, láti pé kán fún nítumọ̀ míì. Ọ̀rọ̀ tí kábíyèsí bá sọ, ẹ wá ń jẹ́ kán máa fún ní ìtumọ̀ míì. Mi ò tí ì ṣetán láti dárúkọ, torí ipò jogun mi, jogun sinmi ni mo wà báyìí o. Kì í ṣe wípé bóyá aṣọ ọjà mi àbí togun mi, kì í ṣe pé bóyá ó ti yá, kì í ṣe pé bóyá ó sọnù. Mo gbé kọ́ ni o. Gbogbo ẹ̀dá tó bá wà tí ò bá ti rẹ́ni tó lè sọ fún pé fi sílẹ̀, gbé, mọ́ gbé, tí ò bá ti nírú rẹ̀ lára, kì í ṣe ènìyàn. Ẹni tá a bá sì sọ fún tó bá kọ̀ tí ò bá tẹ̀lé, olórí burúkú ẹ̀dá ni, ọmọ àlè ni. Ló mú mi dákẹ́ o. Ẹ̀yin mọ́ sọ̀rọ̀, mo ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ń tó lè mú mi mọ́ sọ̀rọ̀ mọ́. Ẹ sọ fáwọn ajá tó ń gbóyún kí àwọn tó ní wọn tètè mú okùn kan, tètè mú wọn so.
kán tètè mú wọn so, torí pé a ó wádìí ìyá àti bàbá ńlá bàbá pọ̀rímọ́ pọ̀pọ̀n bàbá ńlá ìyá láyà wọn, a ó jọ jáde síra wa o. Àwọn náà ń gbowó oṣù o, àwọn ò gbà lẹ́yìn títọ́ Ọlọ́run o, a sì mọ̀ pé Ọlọ́run Ọba ó wà pẹ̀lú wa. Ẹ má jẹ́ kí n lọ wá kẹ́ mọ́ sọ pé wọ́n rán mi ni, ó wà pẹ̀lú mi. Ọlọ́run wà pẹ̀lú nǹkan tí mo ń ṣe tí mi ò wú ẹ̀yìn. Mo dárúkọ kan, mo ní mọ̀ ọmọ jẹ́ Fada Atiku nígbà tí mo wà ní kékeré. Àwọn tí wọ́n bá mọ̀ mí wọ́n mọ̀ sọ fún yín pé bẹ́ẹ̀ ni nítòótọ́ ni. Àwọn tó bá jẹ́ bí irọ́ mi wọ́n mọ̀ mọ̀ kí ni jẹ́ Fada Atiku. Agbogbo ni Fada Atiku wa. Ní agbo kejì wọ́n mọ̀ pè mí ní American tough guy. Láti kékeré ni mo ti kọ́ ìwọ̀sí. Ẹ̀yin àgbààgbà tẹ́ wà nílẹ̀ Yorùbá mo ń pariwo ìwọ̀sí yìí ń pọ̀ fún wa nílùú Ògbómọ̀ṣọ́. Ibi tẹ́ ẹni ká mọ́ sọ̀rọ̀ bá ń ló bíwọ̀ sí yìí o. Àwọn tán sì ń sanwó iṣẹ́ fáwọn tán ń ṣe òun ò tí ì sanwó fún wọn. Wọ́n sì ní ká mọ́ sọ̀rọ̀ mọ́ káwọn tọ̀hún sì mọ́ bọ́ọ̀lù tó láti pé kan lè bá dáná bọ́ọ̀lù lára. Mo mọ̀ wípé wọ́n jáde wọn ò bú mi, tán bá wá bú mi máa wá fọn pọ́nrímọ́ pọ́pọ̀ bàbá ńlá bàbá ọba wọn. Ìkìlọ̀ lélẹ́yìí. Tí wọ́n bá tún bú mi máa fọn pọ́nrímọ́ pọ́pọ̀ bàbá ńlá bàbá ọba tó ọba wọn àti ìyá àti bàbá ńlá bàbá wọn. Ìkìlọ̀ lélẹ́yìí o. Tí wọ́n bá jáde sí mi àbí tán bá tún bú kábíyèsí again àbí tán bá tún sọ̀rọ̀ bá ìlú Ògbómọ̀ṣọ́, ó mọ láàrin àwọn tó wà l'Ógbómọ̀ṣọ́, torí àwọn tó wà láàrin Ògbómọ̀ṣọ́ àti ṣetán láti kọ̀tẹ́ẹ̀nù wọn, láti dárú aṣọ wọn fún wọn, tó yẹ pé irú tán bá gbé wá lágbèlé wọn lọ́wọ́, torí ti di ọ̀rọ̀ pé kò sójú tì ń bẹ mọ́. Ẹ tètè bá wọn wọ̀ o, àwọn tán wá látòde. Ìní tí ìdárúkọ torí àwọn tí mò ń wí ó ti yé wọn. Nígbà tí ìjọ mùsùlùmí ọba máa fún kìrìsìtẹ́nì ní àwọ́ọ̀dì torí pé ń bú mùsùlùmí, nígbà táwọn tán pera wọn níjọ mùsùlùmí tó jẹ́ pé wọ́n wà á jókòó tí wọ́n wà á lajú wọn sílẹ̀ báyìí tí wọ́n wà á máa wò ó wípé wọ́n yẹ̀yẹ́ Islam, kí ni Ṣọ̀ún sọ tó sọ jù? Ṣé Ṣọ̀ún kò bí oyún sàlọ́mọ? Ẹni ká mọ́ sọ̀rọ̀ rẹ̀ ló bí nǹkan tó wà nílẹ̀ yìí. Sẹ́nìkan caution anybody lórí rẹ̀? Kò sẹ́ni tó caution àtàwọn tó ń dáwó lé wọn lórí. Ẹ wá o, ọ̀rọ̀ ìmáàmù là ń sọ o, ǹjẹ́ ká lọ rí farabalẹ̀ o, ǹjẹ́ ká paná rẹ̀ lábẹ́nú, a ó mọ̀ bá ṣe yanjú rẹ̀. Ẹ̀wọ̀n ń sáré pé ẹ fẹ́ ká paná rẹ̀, ẹ̀wọ̀n aràn wọn kan níṣẹ́ lókè pé ká máa bú ọba. Ẹlẹ́ ò fẹ́ èṣù lábúlé nípa baálé abúlé nǹkan fúnra ara rẹ̀ igbó ló ń ta o, ìyàwó rẹ̀ ògógóró ló ń ta, ọmọ ní ń gba owó ìta yìí o. Èṣù ti sọ̀kalẹ̀ sábúlé kẹ́ mọ́ mú mi lé lórí lóko o. Ẹ tètè pé gbogbo wọn kẹ́ bà wọ́n wọ̀ o. Mo fi Ọlọ́run bá mo fi bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan àtẹ̀yìn ládé lọ́ba tẹ́ ẹ mọ̀ pé láti gun ọ̀dọ̀ yín náà ti ń wá. Ẹ pè wọ́n torí Ọlọ́run, ẹ bà wọ́n wọ̀ o. Àwọn kan tó kó wọn ọ̀dà tán ń dáná sun ara wọn ló kó wọn. Wọ́n sì ń kó àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ lọ sábẹ́ wọn láti lọ máa kọ́ wọn ní bí wọ́n ṣe máa béèbú, bí wọ́n ṣe máa jà, bí ó ṣe dogun. Dídákẹ́ wa tá a dákẹ́ àbíbí tí kábíyèsí náà ṣe dákẹ́ tó jókòó o. Ẹ̀yin ọlọ́pàá ẹ̀ ń gbọ́ o.
ẹ̀ sì ń rí o ẹ gbọ́ Yorùbá o tẹ́ ẹ bá gbọ́ ẹ láwọn tó lè translate ẹ̀ torí ńgbà tèmi sọ tèmi Yorùbá ni mo sọ o ẹ translate ẹ̀ sí nǹkan mi o ẹ tuntun àwọn eléyìí náà translate pé ṣé nǹkan tí wọ́n ń sọ yìí ò lè dá ogun lẹ̀ nílùú àti kó àwọn fídíòs wọn jọ bá a bá play rẹ̀ a tún fi wá ìbànújẹ́ ọkàn fúnra wa ni a tún fi polongo wọn ni ṣùgbọ́n tá a bá rẹ́lòmíì tó bá tún jáde tó bá ṣerú rẹ̀ ẹ̀yin ọlọ́pàá à ń sọ fún yín ẹ kìlọ̀ fún gbogbo ẹni blogger tó bá fẹ́ dá wàhálà alẹ́ nílùú ó ń ṣẹlẹ̀ ní north àwọn èèyàn mọ̀ bó ṣe bẹ̀rẹ̀ o irú bí ṣe ń ṣe nìyí o tí àwọn ọmọ tí ìyá ọkọ dà àbí tí wọn ọmọ ta ni bàbá tó bí wọn gangan kò jọyà kò jọ bàbá nù ọmọ tó wá jẹ́ pé àwọn náà àmọ́ wà tó sí wa lára l'Ógbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ́ ń fún wọn lówó kán mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ lọ rí bá wọn wọ̀ o ẹ lọ rí bá wọn ní wọ̀ o bá a sì jọ jáde ní ọ̀nà ìjọ máa ń sọ ni o ẹ̀yin ni ó kà lára o nígbà tó bá sì ka yín lára tán wọn ò ní rí wa mú mọ́lẹ̀ mọ́ hánkọ́ọ̀bù ti wọ ọwọ́ mi kò tí ì wọ ẹsẹ̀ ní o torí mi ò ní sá so ìbẹ̀rù hánkọ́ọ̀bù sì ń bẹ fún mi mọ́ gbogbo nǹkan ni ó bá yẹn téèyàn padà ju agbára rẹ̀ lọ àtìmọ́lé ò jẹ́ tuntun fún mi nígbà tí n bá jáde sí yín ìyìn sì ní sọ fídíò yìí nù máa fi pamọ́ fún gbogbo ayé kan máa gbọ́ a ó pa ìtàn yálà ìyá baba ńlá bàbá ẹnìkọ̀ọ̀kan yín bẹ̀rẹ̀ látẹ̀yìn odi tó fi wá délùú Ògbómọ̀ṣọ́ ẹ bá wọn wọ̀ o ẹ bá wọn wọ̀ o gbogbo àwọn olórí burúkú tí wọn ò ní làákà ìtọpọlọ wọn ti sùn tí wọn wá sọ pé àwọn làwọn fẹ́ kọ́ àwọn èèyàn ní béèyàn ṣe ń ronú béèyàn ṣe ṣe ẹ bá wọn wọ̀ o kò tí ì láriwo o tó bá láriwo tán pẹ̀lú ògo Ọlọ́run kò ní mọ báyìí nìkan a ò gbàdúrà kó jù báyìí lọ ẹ pè wọ́n o ẹ kì wọ́n lọ o mo tún fi ẹ̀bẹ̀ sí o pé ẹ pè wọ́n o ẹ kì wọ́n nílọ o wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Oh, yeah.